ẹ̀yin tèmi àti ẹ̀yin olólùfẹ́ sinimá Kọ́lé Oṣó àti ẹ̀yin olólùfẹ́ ìtẹ̀lẹ̀ The Icon. Ǹjẹ́ ẹ̀yin fẹ́ wo apá kẹsàn-án sinimá yìí? Ẹ tẹ subscribe button, kẹ́ láìkì, kẹ́ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Ẹ̀yin tèmi, àrà ọ̀tọ̀ ni mo gbé wá lónìí. Ǹjẹ́ ẹ̀kọ́ wo ni ẹ̀yin kọ́ nínú sinimá Kọ́lé Oṣó láti apá kìíní títí dé apá kẹsàn-án? Ẹ tẹ̀ sí comment section kí a tún kẹ́kọ̀ọ́ láti ara wa. Ẹ̀kọ́ 2 sí 3 tí èmi rí kọ́ nínú sinimá yìí èmi ò mọ̀ sọ fún yín nínú fídíò yìí, tí mo sì fẹ́ kí ẹ̀yin náà kí ẹ sọ ẹ̀kọ́ kan tàbí 2 tí ẹ kọ́ níbẹ̀. Èèyàn 5 àkọ́kọ́ tí ó bá sọ ẹ̀kọ́ tí ó dára jù ní comment section yóò gba ẹgbẹ̀rún 5. Ẹ máa bá mi ká lọ. Ẹ̀kọ́ àkọ́kọ́ tí èmi kọ́ níbẹ̀ òun ni ìṣọ̀kan tí àwọn eléyìnbó máa ń pè ní unity. Ẹ rí wípé ìdílé Kọ́lé Oṣó, ìdílé Oṣógbèmí, wọ́n fi ìmọ̀ ṣọ̀kan, wọ́n ṣe ní ohun tó dé bá ojú ó dé bá imú. Tí ìkan nínú wọn bá ní ìṣòro ráńpẹ́, gbogbo ẹbí ni yóò péjú tí wọ́n sì jọ dojúkọ ìṣòro ọ̀hún, tí wọ́n sì ń lékè nínú gbogbo ìṣòro tí wọ́n bá dojúkọ. Ẹlẹ́ẹ̀kejì ni a mọ̀ sí ìdúrótini, ìyẹn loyalty. Àwọn ọ̀rẹ́ Kọ́lé Oṣó wọ́n lóyà sí Kọ́lé Oṣó débi wípé gbogbo nǹkan tí ó bá ṣe wọ́n, Kọ́lé Oṣó máa ń gbà wọ́n sílẹ̀, tí ó sì máa ń ṣùgbà wọn. Ìyẹn ni wípé gbogbo nǹkan tí o bá ń ṣe láyé sáà mọ́ lóyà sí àwọn èèyàn tó wà ní agbègbè rẹ. Ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀kọ́ tí èmi kọ́ nínú sinimá Kọ́lé Oṣó òun ni ìgbọràn, tí a mọ̀ sí wípé ìgbọràn ó sàn ju ẹbọ rúrú lọ, tí ó sì sàn ju ọ̀rá àgbò lọ. Ẹ̀yin tèmi, ìgbọràn nínú sinimá yìí ni gbogbo nǹkan tí wọ́n ní kí Kọ́lé Oṣó àti ẹbí rẹ̀ kí wọ́n má ṣe, àwọn ìwà tí wọ́n ní kí wọ́n má wù àti àwọn èèwọ̀ tí wọ́n ní kán má jẹ, wọ́n gbọ́ràn, wọ́n sì gbọ́ra wọn yé gidigidi. Òun ló fà á tí wọ́n fi ń lékè, tí wọ́n sọra wọn di ewé ló ń lékè omi, tí òsì bàtà tí ó sì ń lékè odò. Ẹ̀yin tèmi, ẹ jẹ́ ká mọ ẹ̀kọ́ tí ẹ̀yin náà tún rí kọ́ nínú sinimá Kọ́lé Oṣó yìí, kí a jọ fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀, kí a sì jọ kẹ́kọ̀ọ́ kan tàbí 2 láti ara wa. Ẹ má gbàgbé, tí ẹ bá fẹ́ wo apá kẹsàn-án part 2 sinimá yìí, ẹ tẹ subscribe button, kí ẹ láìkì, kí ẹ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Ẹ jẹ́ ká mọ ẹ̀kọ́ tí ẹ̀yin náà kọ́ nínú sinimá yìí, nítorí wípé sinimá náà sì ń tẹ̀ sí ọwọ́ iwájú. Ẹ̀yin tèmi, mi ò tún ní ru jù báyìí lọ fún tòní. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní kì í dùn kó pọ̀, ṣókí báyìí lọ́bẹ̀ oge. Ó tún di nígbà kan náà tí a ó tún máa pàdé. Èmi ni tiyín ní tòótọ́, motivational speaker Ìsọnù. For the meantime, ẹ mọ̀ bó skẹ́.